Gani Adams ó dójú ti gbogbo ìran Yorùbá pátá kì í sì wọ́n la fi jàre ọ̀nà kakanfò ni àfi ó jàre ọ̀nà kakanfò ó wà lè bá dìyẹ Gani Adams àfi ó jàre ọ̀nà kakanfò ogun wá dé sílẹ̀ Yorùbá àwọn kidnapper dé bandits dé wọ́n pa wá lọ́mọ wọ́n kó wa léèyàn àwọn Fúlàní fogun jà wá ó wá sápamọ́ ààrẹ ọ Gani Adams ibo ló wà mo ti fi ohun ránṣẹ́ sí ọ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin mi ìgbọ́ kó sọ̀rọ̀ jáde gbogbo ọmọ Yorùbá pátá lọ́rọ̀ mi sí ọ lákòókò yìí o ìwọ Gani Adams ibikíbi tó bá wà fẹ́ rí ọ kó jáde jẹ́ ká mọ kókó ẹ ìwọ lọ sápamọ́ ó sì tẹ́rí gboyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ gbọ́nù tàn rí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kú sílé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kì í kú sílé ojú ogun l'Ààrẹ Ọ̀nà Kakanfò kú sí ìgbà tó tẹ́wọ́ gboyè Ààrẹ Ọ̀nà Kakanfò wọn àpàtàn fọ́ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọ́ ò kì í sọmọ ọkọ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọmọ àlè ni ọ́ ò kì í sọmọ ọkọ Yorùbá torí mi ti lọ káàkiri gbogbo ṣe bí àkókò lólówó ti wá olówó wá láti Àrìngìdì Àkókó wọ́n sì fọ́ sílẹ̀ wọ́n fi ọjọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò èmi sì ti lọ káàkiri gbogbo ilé Àkókó pátá mo dé Ìkàrẹ́ Àkókó mo dé Ọ̀kà Àkókó mo dé Ìhùn Àkókó mo dé Súpárì mo dé Ẹ̀mẹ̀jì Àkókó mo dé Àrìngìdì tó ti wá mo ti lọ báwọn ìyá wa àwọn bàbá wa ń bẹ̀ ọmọ tẹ́ ẹ fà sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń dójú tìran Yorùbá ṣe ló ń sápamọ́ àgbúrò ẹgbà tó gún dé àwọn bàbá sì sọ fún ipò kì í sọmọ àwọn wọn lọ máa lè ní ọ Gani Adams Gani Adams wọn lò kì í sọmọ Àkókó wọn lọ mọ Nupe ní ọpẹ Nupe ló ti wá wọn ní Nupe Niger State ló ti wá wọn ló kó oṣù ní bàbá àtìyẹ wa dá l'Àkókó l'Àrìngìdì Àkókó wọn ló kó oṣù lẹ wá dá ibẹ̀ wọn sì bí wọ sí ló fi wá ń claim kọmọ Àkókó ni ọ ló fi wá tẹrí gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá ó mọ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ni aṣíwájú ogun lẹ Yorùbá l'Ààrẹ Ọ̀nà Kakanfò olóṣíwájú ogun náà ni ó sì kẹ́yìn ogun wá dé ìwọ wá sápamọ́ ààrẹ ọ gbogbo agbára lẹ Yorùbá àkọlé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀rì Ààrẹ Ọ̀nà Kakanfò wà lọ́wọ́ ẹ àpò mẹ́rìnlélógún ló wà lára ẹ agbára ni gbogbo ẹ àpò wà lọ́wọ́ ẹ ọfà wà lọ́wọ́ ẹ ìwòpé wà lọ́wọ́ ẹ àgbé àdó òjì lé ọ lọ́wọ́ a sì gbé àdó òjò lé ọ lọ́wọ́ àdó táwọn bàbá tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ lò tó fi jagun lẹ Yorùbá nìyẹn àdó òjì àtàdó òjò owó ẹ ló wà ó wá kó gbogbo agbára yòókù pamọ́ ó sápamọ́ nígbà tó gúndé ó yọjú ààrẹ ọ tó bá ti mọ̀ pé ò tó ṣe Gani Adams tó bá ti mọ̀ pé ò tó ṣe tètè kó sílẹ̀ fọmọ tó tó ṣe àtìrẹ́ni tó tó ṣe báyìí àtìrẹ́ ọkàn lọ́mọ àtìrẹ́ akọ ọmọ akíkanjú ọmọ ńlẹ̀ Yorùbá tó tó Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tó tó gun jà síbí wọn náà ti ríran wò ìwọ Gani Adams síbí ó ti ríran wò tó bá ti mọ̀ pé ò tó ṣe gbogbo agbára tá a kó lé ọ lọ́wọ́ ńlẹ̀ Yorùbá pátá tètè kó sílẹ̀ kó kó lẹ́ni tó tó ṣe lọ́wọ́ kó kó lé ọ̀kan lọ́mọ lọ́wọ́ kó kó lé akọni lọ́wọ́ kó jẹ́ kó rí lò pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ fún díẹ̀ yìí Gani Adams mò ń bẹ́ òdodo mò ń bẹ́ gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ mi sọ lákòókò yìí o kó láti ibikíbi tó bá kó gbọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ o Gani Adams ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ ọmọ ni ọ́ ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́.